kì í ṣègbà tí Jésù dé inú odò Jọ́dánì tó fẹ́ ṣèrìbọmi ni Jésù ṣẹ̀ṣẹ̀ wá jẹ́ ẹni tí inú Ọlọ́run dùn sí, tọ́lọ́run á sọ pé yìí ni àyànfẹ́ ọmọ mi. Inú Ọlọ́run ti dùn sí Jésù láti ayérayé. Ẹgbẹ́ lòun àti ẹ̀, ọgbà lòun àtọlọ́run. Bẹ́ẹ̀ ni. Bàbá kò gbà yín wá, rán ọ̀rọ̀ rẹ̀ sí wa, jẹ́ ká ṣe rere o, ká yìn ọ́, ká dúpẹ́. Jésù Kristi Olúwa wa, àmín. Ohun tí a sì ń yẹ̀wò òun náà ni ògo tí Kristi Jésù ní ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé. Nínú fọ́nrán tí ó kọjá, mo ka ìwé Òwe orí 8 fún yín. Nínú ìwé Òwe yẹn náà la sì wà. Ní ẹsẹ̀ 22 àti 23 òní Olúwa pèsè mi ní ìpilẹ̀ṣẹ̀ ìwà rẹ̀ ṣáájú iṣẹ́ rẹ̀ àtijọ́, àti yàn mí látayérayé láti ìpilẹ̀ṣẹ̀ tàbí kí ayé kí ó tó wà. Ògo tí Kristi ní ṣáájú kí ayé ó tó wà. Ògo Kristi ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé. Nígbà tí ó sọ wípé kí ayé kí ó tó wà lòun ti wà, ó ní Ẹ̀mí Mímọ́ tún jẹ́rìí nínú ìwé mímọ́ wípé, nínú ìwé ìhìnrere Jòhánù orí 1 ẹsẹ̀ 1 wípé ní àti àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run gangan ni ọ̀rọ̀ náà. Ọlọ́run gangan ní ọ̀rọ̀ náà. Tí a bá wá ń sọ ògo ẹni tí Kristi jẹ́ ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé, mo fẹ́ kẹ́ ẹ rí i pé òun ni orísun ohun gbogbo. Ó wà ní ibi ìṣẹ̀dá ayé. Ó wà ṣáájú kí a tó bẹ̀rẹ̀ ayé. Mo fẹ́ kẹ́ ẹ rí Jésù Kristi ní orísun ohun gbogbo. Ìyẹn ni ó wà ní ẹsẹ̀ 23 ìwé yẹn. Mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀, a fẹ́ yànnàná ẹ̀ ni. Jésù Kristi ó wà kí ayé ó tó wà. Ìkẹta, Jésù Kristi ó wà níbi dídá ayé. Nígbà tí a sọ pé ó wà, pé òun ni orísun ohun gbogbo, ìyẹn ní ẹsẹ̀ 23 ìwé Òwe orí 8 yẹn sọ pé a ti yàn mí láti ayérayé, láti ìpilẹ̀ṣẹ̀ tàbí kí ayé ó tó wà. Yẹn pé nínú ẹ̀ ni orísun ohun gbogbo. Nínú Kristi Jésù ni ohun gbogbo ti sun wá. Ìyẹn nìkan wá kọ́, mo tún fẹ́ kẹ́ ẹ rí wípé ní ẹsẹ̀ 24 sí ẹsẹ̀ 27 ó ti wà ṣáájú ìṣẹ̀dá ohun gbogbo. Ó nígbà tí ọ̀gbun kò sí àti bí mi, nígbà tí kò sí orísun tí ó kún fún omi púpọ̀, kí a tó fi ìdí àwọn òkè ńlá sọlẹ̀, ṣáájú àwọn òkè lè àti bí mi, nígbà tí kò tí ì dá ayé tàbí pẹ̀tẹ́lẹ̀ tàbí orí erùpẹ̀ ayé. Jésù Kristi ti wà ṣáájú ìṣẹ̀dá ohun gbogbo. Ẹsẹ̀ 28 àti ẹsẹ̀ 29 tó wá jẹ́ kó yé wa wípé ẹ gbọ́rọ̀ Ọlọ́run o. Nígbà tí ó sọ àwọ̀ sánmọ̀ lọ́jọ́ sókè, nígbà tó fi agbára fún orísun ibú, nígbà tó fi àṣẹ rẹ̀ fún òkun, kí omi rẹ̀ kó má ṣe kọjá ẹnu rẹ̀, àti òfin rẹ̀ fún ìpìlẹ̀ ayé. Nígbà náà èmi wà lọ́dọ̀ rẹ̀ bí oníṣẹ́. Èmi sì jẹ́ dídùn inú rẹ̀ lójoojúmọ́. Èmi ń yọ̀ nígbà gbogbo níwájú rẹ̀. Yẹn ni pé
Jésù Kristi ó wà kí a tó dá ohun gbogbo. Jésù Kristi ó wà níbi tí a ti ń ṣẹ̀dá ohun gbogbo. Òun gangan ló níṣẹ́. Òun gangan ló ṣe ohun gbogbo. Ògo ẹni tí Jésù Kristi jẹ́ nìyẹn ṣáájú kí ayé ó tó wà. Ẹ tún wá wò, Jésù Kristi yìí ẹgbẹ́ Ọlọ́run ni, ìdùnnú Ọlọ́run ni. Ní ẹsẹ̀ 30 yẹn, jẹ́ ká wò, ní ẹsẹ̀ 30, ó nígbà náà èmi wà lọ́dọ̀ rẹ̀ bí oníṣẹ́. Èmi sì jẹ́ dídùn inú rẹ̀ lójoojúmọ́. Èmi ń yọ̀ níwájú rẹ̀ nígbà gbogbo. Kì í ṣègbà tí Jésù dé inú odò Jọ́dánì tó fẹ́ ṣèrìbọmi, tí Jòhánù onítẹ̀bọmi fẹ́ ṣèrìbọmi fún, ni Jésù ṣẹ̀ṣẹ̀ wá jẹ́ ẹni tí inú Ọlọ́run dùn sí. tọ́lọ́run á sọ pé yìí ni àyànfẹ́ ọmọ mi, ẹni tí inú mi dùn sí gidigidi. Inú Ọlọ́run ti dùn sí Jésù. Bàbá ní inú dídùn sí ọmọ láti ayérayé. Ẹgbẹ́ lòun àti ẹ̀, ọgbà lòun àtọlọ́run. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Ohun rẹ̀ jẹ́ ohun tó ń ka gbàtà sọ pé ẹgbẹ́ ni. Jẹ́ àka ìwé Sekaraya orí 13 ẹsẹ̀ 7. Sekaraya orí 13 ẹsẹ̀ 7. Jẹ́ a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní, dìde ìwọ idà sí olùṣọ́ àgùntàn mi àti sí ẹni tí ń ṣe ẹnì kejì mi. Olúwa ló ń sọ̀rọ̀ lẹ́nu wòlíì Sekaraya. Ìpè, dìde ìwọ idà sí olùṣọ́ àgùntàn mi. Jésù Kristi olùṣọ́ àgùntàn Ọlọ́run. Gba Jésù tó ní èmi ni olùṣọ́ àgùntàn rere. Ó ní sí ẹnì kejì mi ni Olúwa àwọn ọmọ ogun wí. Kọlu olùṣọ́ àgùntàn, àwọn àgùntàn ó sì túká. Èmi ó sì yí ọwọ́ mi sí àwọn kéékèèké. Ẹgbẹ́ Ọlọ́run, Olúwa ló pè lẹ́nì kejì òun. Bẹ́ẹ̀ ni Ọlọ́run sì dùnnú sí. Ó ní Ọlọ́run fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́, ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni, pé ẹnikẹ́ni tó bá gbà á gbọ́, Olúwa rẹ̀ ò ní ṣègbé, ṣùgbọ́n yóò ní ìyè àìnípẹ̀kun. Ṣé ẹ wá rí ní ẹsẹ̀ 34 sí ẹsẹ̀ 35, ẹ̀yin àyànfẹ́ kẹ́ gbọ́rọ̀ Ọlọ́run. Jésù Kristi yìí tí a pè ní ọgbọ́n nínú ìwé òwe orí 8 yìí, ó wá ń pe gbogbo èèyàn pé ẹ wá sọ́dọ̀ mi o. Já lọ sínú ìwé òwe yẹn o. Ìwé òwe yẹn o, ó ń pè wọ́n pé ẹ wá. Ó ní, ǹjẹ́ nísinsìnyí ẹ fetí sí mi o, ẹ̀yin ọmọ, torí pé ìbùkún ni fún àwọn tó tẹ̀lé ọ̀nà mi. ẹsẹ̀ 32 mọ́ka yẹn o. Gbọ́ ẹ̀kọ́ kẹ́yìn kí ó sì gbọ́n, má sì ṣe jẹ́ kí ọ lọ. Jésù Kristi ló wá ń pe gbogbo èèyàn pé ẹ wá sọ́dọ̀ mi. Ní jẹ́ tó ń kà dé ẹsẹ̀ 34 35 yẹn, ó ní ìbùkún fẹ́ni tó gbọ́ tèmi, tó ń sọ ẹnu ọ̀nà mi lójoojúmọ́, tó sì ń dúró ní òpó ẹnu ọ̀nà mi. Torí pé ẹni ó bá rí mi, orí ẹ̀ yóò sì rí ojú rere Olúwa. Ṣé ẹ gbọ́ báyìí? Ó ń pe gbogbo èèyàn pé ẹ wá, torí pé nínú Kristi ni ìyè wà. Ìwé ìrere Jòhánù orí 1 ẹsẹ̀ 4, ó nínú rẹ̀ ní ìyè wà, ìyè yìí sì ni ìmọ́lẹ̀ aráyé. Jésù tún wá sọ nínú ìrere Jòhánù orí 14 ẹsẹ̀ 6 pé èmi ni ọ̀nà, òtítọ́ àti ìyè. Ẹnikẹ́ni ò lè lọ sọ́dọ̀ Baba bí ó sì nípasẹ̀ mi. Ṣé o wá rí, ewu wà ń bẹ fún ẹnikẹ́ni tí ó bá wá dáhùn ìpè Jésù. Ẹnikẹ́ni tó bá kọ̀ Jésù, Olúwa rẹ̀ ti dáràn. Ní ẹsẹ̀ 36 ìwé yẹn, jẹ́ ká lọ sínú ìwé òwe yẹn. Ó ní ẹnikẹ́ni tó bá ṣẹ̀ mí, bó ló sì lè ṣẹ̀? Sórí olórí ẹ̀ṣẹ̀ ni kẹ́ ẹ sọ pé Jésù Kristi ṣe ọmọ Ọlọ́run.
olórí ẹ̀ṣẹ̀ ni àìgbàgbọ́ pé tẹ́ sọ pé Ọlọ́run purọ́ lórí ẹ̀rí tó jẹ́ nípa ọmọ rẹ̀, olórí ẹ̀ṣẹ̀ ni. Ó ní bàbá fẹ́ ọmọ, ó fohùn gbogbo lé ọmọ lọ́wọ́. Ẹnikẹ́ni tó bá gba ọmọ gbọ́ yóò níyè. Ó lẹ́nikẹ́ni tí ò bá gba ọmọ gbọ́ kò ní níyè. Ìbínú Ọlọ́run sì ń bẹ lórí ẹ̀. Oníṣùgbẹ́ni tó bá ṣẹ̀ mí, ó sì ọkàn ara rẹ̀ níkà. Gbogbo àwọn tó kórìíra mi, ọba ògo ni wọ́n fẹ́ ikú. Gbogbo àwọn tó kórìíra ó ní wọ́n fẹ́ ikú. Ìbú tó ń bẹ nínú pé kẹ́ ẹ má gba Jésù, tó ní kẹ́ ẹ wá, ó ní ẹ wá sọ́dọ̀ mi, ó ní ẹ wá sọ́dọ̀ mi. Gbogbo ẹni tó ń ṣiṣẹ́ tá a dẹrù wọlé lórí, èmi ó fi ìsinmi fún ọkàn yín, wọ́n fi ìsinmi fún ọkàn yín. Ẹ gbàjàgà mi sọ́rùn, ló fi sọ pé ẹ wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ mi, ẹ wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ mi. Ṣùgbọ́n tó o bá wá ní ò ní gbọ́, ò ní gbà, ó lè wò. Olúwa ni ó ṣe ọkàn ara rẹ̀ ní kànú. Olóòfẹ́ ikú ni o. Ikú yẹn ó kọjá ikú pé ẹ̀mí bọ́ lẹ́nu èèyàn. Ikú kejì ni o, ìjìyà nínú iná ọ̀run àpáàdì. Jẹ́ kí n ka ìwé ìhìnrere Jòhánù fún ẹ, kí n fi káàdì ọ̀rọ̀ ńlẹ̀ ká lè gbàdúrà. Jẹ́ kí ẹ̀rí tí Jésù tìkára rẹ̀ jẹ́ nínú ìwé ìhìnrere Jòhánù, kí a tún fi sọ fún yín wípé ẹ má kọtí ikún sí ọ̀rọ̀ ìhìnrere. Jámù láti ẹsẹ̀ 14. Bí Mósè sì ti gbé ejò sókè lé aginjù, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni a kò lè ṣaláì gbé ọmọ èèyàn sókè pẹ̀lú, kí ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ kó má bàa ṣègbé, ṣùgbọ́n kó lè níyà ẹnìpẹ̀kun. Torí kí lọ́gbọ́n fi ń ké, torí kí lọ̀rọ̀ fi ní kẹ́ ẹ wá. Olúwa ò fẹ́ ká ṣègbé ni. Ọlọ́run ò fẹ́ kẹ́ ẹ ṣègbé ni. Nítorí Ọlọ́run fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́, ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni, kí ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ má bàa ṣègbé, ṣùgbọ́n kó lè níyà ẹnìpẹ̀kun. Ni Jésù sọ pé ẹni bá ti rí mi ó ti rí yè. Ó ń béèrè pé bó o lo sì lè rí gba ọ̀rọ̀ tá à ń sọ yìí gbọ́ ni. Tó o bá ti gba ọ̀rọ̀ yìí gbọ́, wàá rí Kristi. Bẹ́ẹ̀ ni yóò dé sínú ọkàn ẹ. Bẹ́ẹ̀ ni wàá bọ́ lọ́wọ́ ègbé, wàá bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, wàá bọ́ lọ́wọ́ orú ẹ̀ṣẹ̀. Wẹ́sẹ̀ 17, nítorí Ọlọ́run kò rán ọmọ rẹ̀ sí ayé láti dá aráyé lẹ́jọ́, ṣùgbọ́n ká lè ti pàṣẹ rẹ̀ gba aráyé là. Jésù nìkan lọ̀nà ìgbàlà. O lè pòfin mọ́ kó o jẹ́ ní ìtẹ́wọ́gbà lọ́wọ́ Ọlọ́run. O lè máa ṣe dáadáa kó o jẹ́ ní ìtẹ́wọ́gbà lọ́wọ́ Ọlọ́run. O lè máa ṣẹ̀sìn kó o jẹ́ ní ìtẹ́wọ́gbà lọ́wọ́ Ọlọ́run. Wá tẹ̀lé wa máa wá kó wọ́ Ọlọ́run fún ara rẹ̀ kó jẹ́ ní ìtẹ́wọ́gbà, ó ti dẹ́ lẹ́bi nìyẹn. Ó ní Ọlọ́run ọ̀ràn ọmọ rẹ̀ wá sáyé láti wá dá aráyé lẹ́jọ́, ṣùgbọ́n láti gba aráyé là. Ó lẹ́ni tó bá wá gbàgbọ́, a ò ní dá lẹ́jọ́, ṣùgbọ́n a ti dá ẹni tí kò gbàgbọ́ lẹ́jọ́ náà, nítorí pé kò gba orúkọ ọmọ bíbí kan ṣoṣo tí Ọlọ́run gbọ́. Èyí ni ìdájọ́ náà pé ìmọ́lẹ̀ wá sí ayé, àwọn èèyàn sì fẹ́ràn òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ, torí iṣẹ́ wọn burú. Torí kórìkò ẹni tó bá hùwà búburú ní máa kórìíra ìmọ́lẹ̀, kì í sì wá sí ìmọ́lẹ̀ ká má ṣe bá iṣẹ́ rẹ̀ wí. Ṣùgbọ́n ẹni tó bá ń ṣe òtítọ́ ní wá sí ìmọ́lẹ̀, kí iṣẹ́ rẹ̀ kí ó lè fi ara hàn pé a ṣe wọ́n nípa ti Ọlọ́run. Ọba àwọn ọba, ògo ni fún orúkọ rẹ̀. Ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, gbogbo àwọn ọkàn tí wọ́n wárìrì sí ọ̀rọ̀ rẹ̀ yìí, tí wọ́n sì ń ké pé kó o ṣàánú fún wọn, Olúwa gbà wọ́n là, dárí ẹ̀ṣẹ̀ jì wọ́n, sọ wọ́n dọmọ rẹ̀. Àwọn tí wọ́n sì ń jápá mọ́nú, ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, Olúwa wá tan ìmọ́lẹ̀ ológo sínú àyà wọn, kí ìyèrírà kó pòórá nínú ẹ̀mí wọn, kí ìmọ́lẹ̀ rẹ kó kún ọkàn wọn tó bẹ́ẹ̀ gẹ́ tí wọ́n á fi rí ògo ẹni tó jẹ́, kí wọ́n sì lè san pásánṣẹ́ fún ọ. Bàbá dúpẹ́ torí pé o ti ṣe bẹ́ẹ̀. Jésù Kristi Olúwa wa, àmín.